A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Orílẹ̀-èdè ti rí owó tí ó tó ẹgbẹ̀rún lọ́nà ẹgbẹ̀ta dọ́là $600,000 owó amáyédẹrùn lọ́wọ́ iléeṣẹ́ Bill and Melinda Gates Foundation láti fi ṣe àtìlẹ́yìn ìjàmbá ẹ̀kún omi àti ìgbélárugẹ ẹ̀ka ètò ìlera àti iṣẹ́ ọ̀gbìn. Iléeṣẹ́ yìí jẹ́jẹ̀ẹ́ owó yìí nítorí ètò amáyédẹrùn ìlú Maiduguri, ìpínlẹ̀ Borno, tí wọ́n rí ìjàmbá ẹ̀kún omi àti àwọn ẹ̀ka yòókù tí ó nílò ìrànlọ́wọ́, pẹ̀lú àlékún mílíọ̀nù $5 mìíràn owó àyáàsan gírántì tí wọ́n bu ọwọ́ lù fún ilé-ìwé Lagos Business School fún ìdàgbàsókè ètò ọ̀gbìn àti ọrọ̀ ajé lórí ọ̀gbìn pákí. Igbákejì ààrẹ Kashim Shettima ni ó mú ìkéde yìí wá níbi ìpàdé pẹ̀lú Bill and Melinda Gates Foundation tí adarí ètò wọn lágbàáyé, Dókítà Christopher Elias darí láàrin ìpàdé ONGA tó ń lọ lọ́wọ́ ní ìlú New York. Níbẹ̀ ni Shettima ti ṣe àtẹnumọ́ àfojúsùn ìṣèjọba Ààrẹ Bọ́lá Tinubu láti fi bójútó ètò ìlera, ẹ̀kọ́ àti iṣẹ́ ọ̀gbìn síwájú èròǹgbà rẹ̀. Nínú àtẹ̀jáde láti iléeṣẹ́ igbákejì ààrẹ ni adarí ìròyìn Stanley Nkwosha ti bu ọwọ́ lù ni wọ́n ti ṣàlàyé wípé ó jẹ́ ìjọba lọ́kàn gidigidi láti ṣàmójútó ìdàgbàsókè orílẹ̀-èdè, pàápàá jùlọ ètò oúnjẹ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Gómìnà aṣẹ̀ṣẹ̀yàn ní ìpínlẹ̀ Edo, Senator Monday Okpebholo àti igbákejì rẹ̀ Honourable Dennis Idahosa ti gba ìwé-ẹ̀rí Certificate of Return lọ́wọ́ àjọ elétò ìdìbò INEC. Kọmíṣánná ìpínlẹ̀ fún àjọ elétò ìdìbò akàwégboyè Rhoda Gumos tí ó ṣaṣojú alága akàwégboyè Mahmood Yakubu ni ó ṣe àgbékalẹ̀ ìwé-ẹ̀rí. Àwọn wọ̀nyí ni alága ẹgbẹ́ òṣèlú APC Abdullahi Ganduje, akọ̀wé ẹgbẹ́ Senator Bashir Ajibola, mínísítà fún ọ̀rọ̀ ẹkùn Niger Delta Onímọ̀-ẹ̀rọ Abubakar Momo, Adams Oshiomhole àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò pẹ̀lú akọ̀ròyìn lẹ́yìn tí ó gba ìwé-ẹ̀rí ni Okpebholo ti ní òun fi ìwé-ẹ̀rí yìí sọrí àwọn ìpínlẹ̀ Edo tí wọ́n dìbò fún un. Nípasẹ̀ èyí ni wọ́n fi rán òun níṣẹ́, òun sì ti ṣetán àti jíṣẹ́ ìbò tí wọ́n fún un lọ́fẹ̀ẹ́. Ganduje náà fi ìdùnnú rẹ̀ hàn sí àwọn ará ìpínlẹ̀ Edo fún bí wọ́n ṣe dá APC padà sí ìpínlẹ̀ Edo. Bí ó ti fi kún un wípé gómìnà tó ń bọ̀ yóò mú ìdàgbàsókè bá ìpínlẹ̀. Ganduje tẹ̀síwájú wípé APC ló ní ìpínlẹ̀ Edo fẹ̀kàn tẹ́lẹ̀, ṣùgbọ́n nítorí gómìnà ìpínlẹ̀ jẹ́ alárìnkiri olóṣèlú tó kúrò láti APC bọ́ sí PDP, ṣùgbọ́n lónìí àwọn ti jà fitafita gba ìpínlẹ̀ wọn padà. Ó ní inú òun dùn wípé gómìnà aṣẹ̀ṣẹ̀yàn jẹ́ olóṣèlú tí ó ní ìrírí fún ìdàgbàsókè, òun sì fi dá wọn lójú wípé wọ́n á rí ìyàtọ̀. Oshiomhole náà dáhùn wípé ní báyìí àwọn ará ìpínlẹ̀ Edo ti ní gómìnà tí yóò bu ọ̀wọ̀ fún wọn, tí kò ní rán àwọn aláboyún wọn lọ ẹ̀wọ̀n kí wọ́n lọ bímọ kú nítorí ẹgbẹ̀rún lọ́nà ogún náírà owó ìtanràn. Lẹ́yìn èyí ni ààrẹ Bọ́lá Tinubu gba àlejò gómìnà aṣẹ̀ṣẹ̀yàn ní ilé ìjọba ìlú Àbújá. Okpebholo ní alága ẹgbẹ́ All Progressives Congress APC Abdullahi Ganduje àti àwọn gómìnà tí wọ́n yàn sípò lábẹ́ ẹgbẹ́ òṣèlú APC jọ kọ́wọ̀ọ́rìn wá kí ààrẹ ní ilé agbára. Lára àwọn gómìnà wọ̀nyí la ti rí gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma, gómìnà ìpínlẹ̀ Kwara Abdulrahman Abdulrazak, gómìnà ìpínlẹ̀ Kogi Usman Ododo àti Dàpọ̀ Abiodun láti ìpínlẹ̀ Ògùn. Bákan náà ni sínétọ̀ tó ń ṣaṣojú àríwá Edo Adams Oshiomhole àti igbákejì gómìnà ìpínlẹ̀ Edo Philip Shaibu náà bá wọn kọ́wọ̀ọ́rìn. Ọ̀sẹ̀ tí ó kọjá ní àjọ elétò ìdìbò kéde Okpebholo gẹ́gẹ́ bí olúborí nínú ìdìbò gómìnà tí ó wáyé ní ọjọ́ Àbámẹ́ta. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Emir ìlú Kano Muhammadu Sanusi kejì ti sọ fún gómìnà ìjẹta Goodluck Jonathan wípé ó júwe ilé fún òun gẹ́gẹ́ bí gómìnà ilé ìfowópamọ́ àgbà CBN lórí ẹ̀sùn $49.8 billion. Pẹ̀lú àwàdà ni Emir fi sọ fún ààrẹ ìjẹta wípé ó fi ara balẹ̀ wá ẹ̀sùn sí òun lẹ́sẹ̀ júwe ilé fóun. Èyí ni Emir fi fèsì sí Jonathan tí ó sọ síwájú àkókò yìí níbi ìfilọ́lẹ̀ ìwé wípé
wọ́n fi ipá lé Emir lẹ́nu iṣẹ́ nítorí ó ń tú àṣírí ìwà ìbàjẹ́ tí ó wáyé láàrin àwọn adarí. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Sanusi, ó ní ọ̀gá òun júwe ilé fún òun ṣùgbọ́n òun yóò tẹ̀síwájú láti máa bu ọlá fún un. Òun kò ní nǹkan kan tako ẹnikẹ́ni. Emir sọ èyí níbi ayẹyẹ kan tí wọ́n ti fi jẹ oyè bàbá olóyè fún ọjọ́ náà, Royal Father of the Day. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn 5 tí wọ́n lọ́wọ́ nínú ìdigunjalè tí ó wáyé ní ìlú Ọ̀fà ni wọ́n jẹ̀bi ẹ̀sùn nínú ohun ìjà olóró, nípamọ́, ìdigunjalè àti ìpànìyàn. Adájọ́ Halima Salman láti Ilé-ẹjọ́ Gíga Ìpínlẹ̀ Kwara ni ó ṣàlàyé wípé ẹ̀sùn wọ̀nyí ní ìjìyà ikú. Ìṣẹ̀lẹ̀ tí ó wáyé ní ilé-ìfowópamọ́ 5 ní ìjọba ìbílẹ̀ Ọ̀fà ní ọdún 2018 ni ó sọ ènìyàn tí kò dín ní 32 di olóògbé pẹ̀lú òṣìṣẹ́ ọlọ́pàá 9, lára wọn ní obìnrin 2. Àwọn tí wọ́n dájọ́ fún yìí ni Ayọ̀adé Akínníbọ̀sún, Azeez Salaudeen, Níyì Ògúndìran, Ìbíkúnlé Ògúnlẹ́yẹ àti Adéọlá Ibrahim. Ẹnì kẹfà, Michael Adikwu, tí ó jẹ́ òṣìṣẹ́-fẹ̀yìntì ọlọ́pàá, kú sí àhámọ́ kí ìgbẹ́jọ́ tó bẹ̀rẹ̀. Adájọ́ Halima Salman ni ó gbé ìdájọ́ ikú yìí kalẹ̀ lẹ́yìn ọdún 6 tí wọ́n ti wà lẹ́nu ẹjọ́ tí ó gbilé kan. Níbi ìdájọ́ tí ó gbà wọ́n ní wákàtí 4 ni Adájọ́ Salman ti ní àwọn wọ̀nyí jẹ̀bi ẹ̀sùn pẹ̀lú bí wọ́n ṣe pa àwọn aláìṣẹ̀ kí ó tó pàṣẹ kí wọ́n lọ yẹgi fún wọn títí ẹ̀mí yóò fi bọ́ lára wọn. Adájọ́ ní àwọn wọ̀nyí lo àǹfààní ẹsẹ̀ tí wọ́n ní pẹ̀lú àwọn alágbára láti hu ìwà ọ̀daràn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.